ṣọgbọ́n agbára kan. Èdùmàrè ló ní yìí, adániwáyé lólógo. Folaranmi Michael ọmọ Abiona. Ó ti ṣọdún èyí, wá ṣọ̀pọ̀ ọdún. Ó ṣọgọ́rùn ọdún nínú àlàáfíà pípé. Ó ti ṣọdún èyí, wá ṣọ̀pọ̀ ọdún. Nínú ayọ̀ Olúwa ìrọ̀rùn ìlera tí kò lábùkù. Ó ti ṣọdún èyí, wá ṣọ̀pọ̀ ọdún. Àníkún owó àníkún ohun rere ìfọkànbalẹ̀ lórí ọmọ. Ó ti ṣọdún èyí, wá ṣọ̀pọ̀ ọdún. Àgò lọ́nà ẹjẹ́ ń fọ́ lórí ire tó lò ní o. Ẹjẹ́ ń fọ́ lọ́jọ́ ìbírele. Olóríire, aláyére, àdùn bá wáyé, àdùn rí lẹ́yìn ẹni. Michael Folaranmi Olúfẹ́mi Abiona. Ìwọ ló lò ní o. Dákun mọ́ dágọ̀jọ̀gọ̀jọ̀ tó rọ́dún rẹ̀ lóde. Èdùà ló dìrí ẹwà fàkùkọ rẹ tẹ́ ló gbé. Òní yìí gangan ìlọ́pà 50 ọdún géré tó délé ayé. Ọlọ́jọ́ ìbí òní dákun mọ́ dágọ̀jọ̀gọ̀jọ̀ tó rọ́dún rẹ̀ lóde. Èmi ò dédé wá o, ò dédé mọ̀ bọ̀ ní gbàgede. Mọ̀mí Osage, Mọ̀mí Rose ìlọ́gbà mi láago tó ní kí n wá kí ẹlẹ́yẹ òní ọlọ́dún òní olóríire òní wọ́n nítorí bó ti dára nílé ló tún wuyì láwùjọ aṣọ iyì rẹ̀ ò mọ ní fàyà lórúkọ Ọlọ́run ọba dẹ́kun mọ́ gbọ́ bí mo ti ń wí o Folaranmi ọwọ́ dẹ́kun mọ́ fi gègé lọ́rọ̀ ẹnu torí wọn ló lò ní Ọlọ́run ọba ló kọ obìnrin sí ọ nínú ayé mi torí bí kò ṣe pé Olúwa bá kọ́ ilé o àwọn tí kọ́ ọ̀run ṣe lásán bí kò ṣe pé Olúwa bá pa ìlú mọ́ bébí owó olùṣọ́ ibi dárùn mojú ó ti ìyá kí n wá bá ọdọ́ lé o ọmọ elder Benjamin Olúfẹ́mi Abiona àti Madam Mercy Ebika Abiona jẹun wá bá ọdẹlẹ àwọn bàbá rẹ èmi fẹ́ lọ kí ọbí ológun ẹrú má sì tún kì ọbí oníwọ̀fà ọgbọ̀n wọ́n kì ọbí ológun kẹ̀kẹ́ o wọ́n kì ọbí ọlọ́gbọ̀n àbájá torí èmi mọ̀lẹ́ bàbá tó bí ọlọ́mọ ní Ìgbàjọ ní ìpínlẹ̀ Ọ̀ṣun níṣẹ́ ilé àwọn bàbá rẹ̀ ó ti yá kí n bá ọ délé. ọmọ Ìgbàjọ lóró ọmọ alágogo dẹ́mẹ́mú gàngàn ń ní ìran bàbá yìí fi ń jó ṣẹ̀ṣẹ̀ ń kúrú dúró lóye. ogun òjàjàjà kókó Ìgbàjọ lóró rí o. ogun òjàjàjà kókó ràn bàbá yìí rí rárá. ọmọ kúrúmù ọmọ gbẹdẹmù ọmọ kúkú fọn kẹrù bolójò ọmọ ìlú mẹ́ta òfin ọmọ eléwé àjíbọ abẹ̀rẹ̀bọ ọmọ onífìn àbúrẹ́mọ́ bá owó rẹ̀ mọ́ Ìgbàjọ kì í jẹ́ ẹ̀kọ́ yangan rárá o ìran Ìgbàjọ kì í jọ ká bàbà bíyan bá lè bí èkùrọ́ ẹ̀bù fọ́mọ Ìgbàjọ lóró jẹ ọmọ igbó ìgbígbàgbín igbó àwọn táwọn yan ọ̀dẹ̀dẹ̀ àwọn ògbólójó méjì ọmọ ìjè ní ìjèrò ọmọ lógún ọmọ ìlú orí òkè ọlọ́yẹ́mọ́rú ọmọ atẹ́niwíjọ́ o Folaranmi ọmọ atẹ́niwíjọ́ kèrú rẹ̀ má bà á gbọ̀n sílẹ̀ ọmọ wàbògún mẹ́ta èdè ewúrẹ́ àrọ̀gún jẹ́lẹ́sẹ̀ gbàgede àgùntàn àrọ̀gún jẹ́lẹ́sẹ̀ yàrá ọmọ onígbàrú ò gbọ́dọ̀ mú ọmọ oníwọ̀fà ò gbọ́dọ̀ sùn ọmọ olúyẹyẹ ọmọ amúlétọ̀jà máyàn kọ́ ọmọ afẹ́yìn tọ́jà máyàn kara ọmọ àkàrà rèé ẹ̀kọ́ rèé
bàbá yín ṣe lọ́wọ́ ibi oníṣìí kan. Mo dúró títí ọwọ́ mi ò tó ṣí, mo bẹ̀rẹ̀ títí ọwọ́ mi ò tó ṣí. Àfìgbà tí mo dùbúlẹ̀ yẹ́kẹ́ ò ní ṣíwọ́ síbi lẹ́nu. Àbá ọmọ pé fèdísẹ́pò níbí rẹ̀ sá nínú. Bọ́lé òbèpò omi ní yámọ̀dẹ lára. Ọmọ òkè yẹ̀rú ọmọ ìlú àwọn akọni. Ìgbàjọ lóró ọmọ alágogo dẹ́mẹ́mú. Ọmọ àfìgbà ọ̀tá ṣẹ́gun ni wọ́n pò kí ilé àwọn bàbá rẹ̀. Ọmọ àfìgbọ̀n rírà ṣẹ̀tẹ̀. Ọ̀yin gbọ̀rìrà ṣẹ̀tẹ̀ nígbó àjòwú la fi kẹ́rù tá a fi kọ́ mọ́. Ọmọ ogun àdúgbélé lọ́pọ̀lọpọ̀ ṣe bí ọgbọ́n inú. Agbára ńlá àwọn bàbá ẹ̀yìn fi jagun kíríjì lọ́jọ́ ọjọ́ sí. Ọmọ olójì lóró àbọ̀yálà. Olójì lóró kí ọ̀nà náná kò rúru. Bàbá yín tó rí wíwẹ̀ ó fàkúrọ̀ ṣọ́jà. Ó ní kí ọ̀nà jà nájà kí ọ̀n bomi jura látàkú. Ọmọ ejò ó wá torí igi síbọ̀ ó dìsọ àdídùn. Ọmọ ejò ó wá torí igi síbọ̀ ó dìsọ eléwúrẹ́. Ọmọ sùn kàkà fagada jura. Ẹ̀yin lẹ lómi alágẹrẹ. Ẹ̀yin lẹ lómi àtàbù. Bébí ẹ̀yin lẹ lómi abẹ́. Àbọ̀ ọmọ pé ẹ̀yin lẹ lómi agbẹ́ ara ká. Nílẹ̀ àwọn bàbá rẹ̀. Àṣeyí ṣàmọ́dún lórúkọ lọ́rùn ọba. Michael Folaranmi ọmọ Abiona Barrister Adédayọ̀ Ajayi àti olórí Vivian Ajayi wọ́n ní lórúkọ lọ́rùn ọba. Ẹ̀mí rẹ̀ tó ṣàádọ́ta ọdún ni yóò ṣọgọ́rùn ọdún nínú ohun rere gbogbo, nínú ìlera pípé.